gbé kúrò níbẹ̀. Sórí jígí tó ń wò lọ́wọ́ mi kì í ṣe jígí lásán. Wàá rí pé jígí ayé àtijọ́ ni. Àṣírí dẹ̀ ń bẹ nínú rẹ̀. Àṣírí tí ń bẹ lára jígí ó lé ní 5. Sórí jígí tó ń wò lọ́wọ́ mi, mo fẹ́ fún ẹ ní àṣírí ńlá kan. Ìwọ tó bá rí mi wò lọ́wọ́lọ́wọ́ ìkíra rẹ̀ kí oríire. Tó dẹ̀ bá ti ń wo fídíò yìí, mo fi Ọlọ́run alààyè bẹ̀ ọ́, jọ̀ọ́ mi pín fẹ́yàn méje. Mo fẹ́ fi àṣírí ńlá kan lẹ̀ tó lè lò fún jígí. Tó bá lè bá mi gẹ́ẹ̀tì oyin níwọ̀nba tó lè tó bí ṣíbí méjì, ó ti tó. Kí ló fi ṣe fún gbogbo àwọn ẹ̀dá tó jẹ́ pé wọ́n kọ interview káàkiri, wọ́n ń ṣe interview, wọ́n ń kọ application, wọ́n ń ṣe gbogbo ẹ̀, kò sí nǹkan kan, kò sáṣeyọrí, wọ́n ń pè wọ́n síṣẹ́, onípálí ǹgbọ́n tí wọ́n gbà ọ́ síṣẹ́. Bí Alanu bá rí ọ, a máa kórìíra rẹ̀. Tàbí wọ́n tó jẹ́ pé tó bá fáìn lénìí, tó bá di lọ́la, wàá rù ó ní fáìn, wàá rí bákan, kì í ṣe ojú lásán. Tàbí wọ́n gbé ojú àgbàlẹ̀ ọ lójú. Tàbí ìwọ tó jẹ́ wípé níbi táwọn èèyàn bá ti ń fẹ́ràn rẹ̀, wọ́n máa ń dédé kórìíra rẹ̀. Bá mi lọ gẹ́ẹ̀tì irú jígí báyìí tó jẹ́ onígi. Àṣírí ńlá ń bẹ́ẹ̀. Bá mi bu oyin sínú rẹ̀. Oh my God. Nǹkan tí mo ń sọ pa rẹ̀ yìí, àgàgà wọn tí àmì kórìíra bá ń bájà, ọlọ́kùnrin mìíràn a máa dédé kórìíra ìyàwó rẹ̀ nínú ilé. Bá mi gẹ́ẹ̀tì jígí. Tó bá ti bu oyin sí ojú rẹ̀, Psalm 133 ni wàá kà sí ní ìgbà 3. Gbọ́ mi dáadáa, wàá dẹ̀ ka Psalm 2 sí ní ìgbà 3 pẹ̀lú Psalm 24 ní ìgbà 3. Tó bá ti dá oyin yẹn sí, wàá sọ gbogbo nǹkan tó fẹ́ sí. Ìwọ tó lólóore tí wọ́n ríran rí ọ, ìwọ tó jẹ́ pé Ọlọ́run Alanu tí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ó tún tọrọ jẹ, bá mi lọ gẹ́ẹ̀tì rẹ̀. Kí ló wá ṣe? Ó bá ti kà á sí tán, ó wà lá oyin yẹn, ó máa lá ni. Ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń ṣe. Áìdà kò ṣe ní Monday, Wednesday or Friday tàbí Sunday. Àwọn ọjọ́ tó lè ṣe nìyẹn. Tó bá láwo ohun tó fẹ́ ṣẹlẹ̀, aláàánú tó ti gbàgbé rẹ̀, àwọn olóore tó ti gbàgbé, tó bá rántí orúkọ wọn dá sí, tí wọ́n bá ti ń wo jígí, ó kọ̀nfàmù bí ikú. Èmi wòlíì Michael ni mo sọ bẹ́ẹ̀. Ó lè share rẹ̀, nọ́mbà mi rèé 08108778741. Ó ní àwọn èèyàn gidi tí wọ́n lè ràn ẹ́ lọ́wọ́, wọn rí ọ rí, wọn rí ìran rí ọ. Ó wá ń jìyà bẹ́ni tí ò léèyàn. Ìwọ ṣiṣẹ́ yìí kó dárúkọ wọn sí, kó la àṣírí mímọ́ ni. Dandan ni kí wọ́n rí ìran rí ọ, kí wọ́n dẹ̀ ṣe ọ lóore. Mo wá fi Ọlọ́run bẹ̀ pé fídíò ìkó káàkiri. Gbogbo ìwọ tọ́lọ́run bá fún ní àǹfààní ní ọjọ́ Wednesday tó lè wá sí Shiloh service wa ní Sango Ọ̀tà Ìjókòó. Nọ́mbà mi náà mo dárúkọ yìí 08108778741. Tó bá lè wá, iṣẹ́ ìyá máa ṣe ní Shiloh service. Just 1,000 naira ni wàá ra jígí rẹ̀, adé parí rẹ̀. Àwọn jígí tá ti kó lọ sórí òkè tá ti fi gbàdúrà. A dẹ̀ ti wà nínú àwẹ̀ àjọ̀dún ẹ̀rí lọ́wọ́. Tó bá ní àǹfààní tó wá, Aláàánú nígbà tó rán ọmọ lọ ìlú òyìnbó tí ò ríran rí ọ, ó yẹ kó mọ̀ pé kì í ṣojú lásán. Nígbà tó jìyà lórí àwọn ènìyàn tó gbé wọn sókè, ìwọ wá wà lé onílò ìrànlọ́wọ́ wọn rántí rẹ̀ mọ́. Ohun tó nílò rèé, máa bọ̀ ní Shiloh service wa. Kí wọ́n wá ra jígí with just 1,000 naira ká dẹ̀ parí iṣẹ́ yìí. Wàá rí pé rere ni Olúwa alábùkún ní fáwọn tó ń gbẹ́kànlé. Má gbàgbé àjọ̀dún ẹ̀rí wa is on the 23. Iṣẹ́ mẹ́ta kan wà tó ní agbára tí wàá gbà. Omi ọ̀ǹtún ẹ̀rí, èyí tí ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe, àìsàn ni tàbí àánú ló ń wá tàbí àmì kórìíra. Ọṣẹ àtúndì àti ọṣẹ àánú. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wàá gbà ní ọjọ́ àjọ̀dún ẹ̀rí wa ní on the 23 láì sanwó. O nílò kí wọn náà wà bẹ́ẹ̀ kó mú ènìyàn já ní. Tó bá mísì rẹ̀, ó mísì. I love you.